Africa Content TV. Inú mi máa dùn pàápàá jùlọ tí bá pàdé Pasuma àwẹ̀ tó bá jọjọ Sunday tó tún wá jẹ́ ọjọ́ tó jọ sí ọjọ́ bíi rẹ̀. Pasuma, today is my birthday. Today is my birthday. Ó tún wá jọ̀rọ̀ lẹ̀. Ẹran gani lálẹ́. Naam. Ta'alaw. Ọmọ Pasuma láti ṣe parun ẹ lọ sí orí péjì mẹ́rin sí. Ọmọ náà ó farabalẹ̀ ó dẹ̀ lápẹ̀lẹ̀ níta sọ fún ẹ nìyẹn àwọn ọmọ sọ fún ẹ àwì ti wà gbégbéraga lẹ̀ kí ló ní táwọn kò lè ní kí ló jẹ́ táwọn kò lè jẹ́ kí ló dá táwọn kò lè dá ó fún yàn fi làwọn ṣàpọ̀ kí ni wàhálà rẹ kí ni wàhálà rẹ tí wọ́n lọ fún lórí tí ó dé sí kí ni wàhálà rẹ. Pasuma a fi yẹ kí ẹ kú àpọ́nlé Ọlọ́run lára yín ẹ kú ìpáwọn ẹni Ọlọ́run lé ẹ kú ìpáwọn àfáàní láti ilẹ̀ yín wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ní kankan bí máa sábà sọ mo sọ ń bàdàn sórí ọṣẹ bìsàbìsà tán ni kó máa wẹ̀ yẹn tí wàá wẹ̀ látọjúmọ́ tí wàá wẹ̀ lókè tí wàá nílá rí ó máa expire njọ kan. bọ́yá bá ti dé kò wúlò mọ́. já sòdodo ọ̀rọ̀ fún ọ níjọ́ tó ti ń bá yí ara rẹ bọ̀ níjọ́ ní fatia expire rí níjọ́ ní iná àti iná expire rí so o gbọ́ pé Kùránì expire rí ẹ̀yin dẹ́ mọ ogun bí ọ̀rẹ́ mi kan tí lè dákọ àwọn ọmọ ní iṣẹ́ yìí ò jẹ́ mọ́ nísìn iṣẹ́ kan ní tó ń jẹ́ nísìn gbogbo ẹ̀ lórí irọ́ ẹ̀yin wà ní kankan bẹ́ẹ̀ nígbàgbọ́ sí tó ju Ọlọ́run náà ní ògbé yín ṣubú ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú láíláí bẹ́ẹ̀ yẹn ṣe máa ó yẹ ká ti pe àìmàsìkò látàárọ̀ àmàsìkò wa ni àfi kí ọ̀gá àwọn dé wọ́n bí ẹ jẹ pẹ́sidẹ́ǹtì yóò wá ń sákọ̀ èmi ẹnìkan ló jẹ pẹ́sidẹ́ǹtì lé lórí èmi ẹnìkan ní òun forúkọ rẹ̀ jẹ pẹ́sidẹ́ǹtì kí ni wàhálà rẹ̀ tí ẹ bá sáwẹ̀ tí ń gbò mí ń bá sọ̀rọ̀ àmáwẹ̀ ń gbò mí ẹ jẹ́ kí wọ́n tán kí àmàsìkò máa bọ̀ síwájú àdúgbò. ojú èkó wa yẹn. mo sọ̀rọ̀ kálẹ̀ kan ọ̀rọ̀ yẹn dàbí àwọn àdáni àlọ́jú kéèyàn ganu sí ó mà dájú wípé kálú pààyàn bíi Ramani alápàtà lọ ní ọmọ dáa gbogbo ara wa bí ìlà ganu sí àbí dání ẹ lọ bí àdúrà náà gbogbo ẹ ganu sí dáa dìnnà ìgò lè ganu sí káwá mú bí àdúrà tó lọ tí wọn pè ọ́ tó lọ bẹ̀ káwá sọ fún fídíò rẹ bẹ lọ́wọ́ fọ́tò rẹ náà sì wà. LK Haji Lukman LK bàbá àdínní dé kẹ́yìn mo mọ̀ pé ìfẹ́ tẹ ẹ sí pàṣẹ pọ̀ gan bàbá ní ẹni kọ́ dá Ramadan lecture lẹ́ẹ̀dẹ́ àmàtí Ramadan lecture pé káwọn olórin máa ti Ramadan lecture pàṣẹ number 1 confam òdodo ọ̀rọ̀ ni lẹ́yìn ẹni gbogbo àwọn olórin tó kú náà wá ń ṣe. That's good. What? Aso da tó da lẹ́nu. Ẹ wá ṣe kíni kábíyèsí kálukú náà wá we lead àbí we lead. Gbogbo ayé dúpẹ́ bọ́lọ́hùn. Alhamdulillah. So aṣíwájú a fẹ́ gba 1,100,000
la fẹ́ gbà lọ́wọ́ oyè aṣíwájú látọ̀dọ̀ títí ẹ gẹ́gẹ́ president àtọwọ́ ọpẹ́ fún àbí wọn gbé látàárọ̀ kọ̀ọ̀rọ̀ fíẹ́lẹ̀ pé àárín ẹ à ń ga ẹ díẹ̀ tọ́lọ́wọ́ fi sún àdìrọ̀lẹ́ tẹ́ni àárín tí ó fi dé àwọn ọmọ ọba yìí bọ́bọ́ àwọn ọba yìí wọ́n di ẹbí rẹ̀ máa mú amádìsí náà ti mú báyìí o ti abẹ́ ó gànù sí báyìí tún láti ó yá bísímìlá èló ni wàá fún wa gẹ́gẹ́ bí aṣíwájú àdìrí 1,100,000 yẹn 100 orí ẹ̀ ti lọ́nu ó kù 1 million tó jẹ́ yẹn ẹgbẹ́ PFC worldwide ó yá president bísímìlá 100 àfàì ti gba owó mẹ́lẹ́ mi aláti 4, 5, 7 million kọ́yìn. aláti ló pa fóònù wọn tẹ̀lé ọ̀cháàjì ẹ̀. Borokini má sunlé lálẹ́ yìí. ẹ wá sun agége ìlú àlàáfíà ni. torí mi náà nú àwẹ̀ ìdarí sójà mi dà. wọ́n abẹ́ wàláìkì bá ti bọ́ ni wọ́n á kí ní àkùlù ẹ̀ káàkiri Borokini bíi alùpùpù ní wàá pè lónìí níwọ̀ wà lọ́nà ọ̀nà báwùjì àdìgógì yóò pa fóònù pé ẹjọ́ máa jẹun sí lọ́rùn. ẹ yá bí wọn lè jí wa bí mi. àmín. ó yá bí sinimá ó kù 1 million 1 million wọ́n ẹ̀jẹ̀ àgbà 1 million ó kù 1 million ó yá yóò máa ṣe báyìí ó kù 800 tani kápẹ́ ẹ̀ là ń kí ó yá máa bọ̀ wọ́n nìkan ló máa fún wa ní gbogbo ìlú mi. àwọn pẹ̀lú ẹ̀ ní pé àjọ wà lọ ayé mi bẹ́ẹ̀ ni abúlé ẹ̀kọ́.